Oríyọmí Hamzat ṣàlàyé àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú Sheikh Gumi, ìgbésùmọ̀mí àti alákatakítí ẹ̀sìn. Bí ẹnìkan bá wà tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà gbàgbọ́ pé ó máa ń da nǹkan pọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí àti ajínigbé, Sheikh ìlú Kaduna ní Sheikh Ahmad Gumi òun ni wọ́n máa ń sọ̀rọ̀ nípa rẹ̀. Títí di àsìkò yìí ìlẹ́nu sì ń kun àáfàá náà, bó tilẹ̀ jẹ́ pé Gumi kò yéé sọ wípé òun kò mọ nǹkan kan nípa àwọn agbébọn jù pé òun kò fẹ́ kí ìjọba fi agídí bá wọn lò lọ. Ìjọba ilẹ̀ Saudi Arabia pàápàá ó mà lé Gumi padà lásìkò tó fẹ́ ṣiṣẹ́ hajj lọ́dún tó kọjá lórí ọ̀rọ̀ dídá nǹkan pọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí ni. Bí èèyàn bó bá wá ń ṣe ọ̀rẹ́ ẹni tí ọ̀pọ̀ aráàlú kò mọ̀ yọnu sí, ojú irú ẹni náà ó ní wọn yóò fi máa wo ẹni tí wọ́n bá rí pẹ̀lú rẹ̀. Èyí ni ohun tó máa ń ṣẹlẹ̀ sí gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tó fẹ́ dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 Alhaji Oríyọmí Hamzat báyìí, ẹni tí ẹnu ń kùn tipẹ́tipẹ́ pé ọ̀rẹ́ Sheikh Gumi ni àti pé ìwájọwà ló ń jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ ní ọ̀rọ̀ àwọn méjèèjì. Lóòótọ́ ìmọ̀ ló mọ̀ tipẹ́ o tí ẹnu ti máa ń kun Oríyọmí Hamzat pẹ̀lú ìwà àti ìṣe rẹ̀, pàápàá jùlọ nípa jíjẹ́ alákatakítí ẹ̀sìn Islam. Ọ̀pọ̀ èèyàn ló má gbàgbọ́ pé bí Gumi bó ṣe jẹ́ alákatakítí ẹ̀sìn Islam iná ni Oríyọmí náà ló mà jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú. Àfiwé tí wọ́n máa ń ṣe fún wọn ó ní wípé Gumi wá síbi ètò kan ní yunifásitì ìlú Ìbàdàn, Oríyọmí Hamzat náà ó sì wà níbẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe máa ń fi ẹ̀sùn náà kàn án. Àwọn kan tilẹ̀ sọ wípé Oríyọmí ló pe Gumi wá sílùú Ìbàdàn àti pé nítorí rẹ̀ ó ní wọ́n ṣe jòkóó ti ara wọn níbi ètò náà. Ṣáájú ló jẹ́ wípé Oríyọmí kò tako èyí. Fídíò kan sì wà tí sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò náà tó ti ń sọ wípé Gumi kì í ṣe ọ̀daràn nítorí ìjọba àpapọ̀ kò pé bẹ́ẹ̀, wọn kò sì sọ pé ó ṣe àwọn lẹ́sẹ̀ kankan. Ṣùgbọ́n ní lásìkò yìí tí Oríyọmí gbìyànjú láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀ lábẹ́ àkọmọ̀nà rẹ̀ tí ń ṣe Ọ̀yọ́ ń pè ọ́, ọ̀pọ̀ ẹnu ti bẹ̀rẹ̀ sí ní kùn ju ti tẹ́lẹ̀ lọ lórí àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú Gumi tó mọ̀ wọ Ìbàdàn wá láti wá ṣètò, àti lórí pé ọ̀tá Kristẹni ọ̀rẹ́ Gumi ni Oríyọmí máa ń ṣe o láti forúkọ ara rẹ̀ mọ́ àti káwọn èèyàn kán má bàa máa pe àwọn ọmọ rẹ̀ ní báńdíìtì. Ọmọ rẹ̀ Gumi yìí ni Oríyọmí ṣe fídíò kan síta báyìí níbi tó ti sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ lórí tí ayé gbàgbọ́ nípa rẹ̀. Mi ò rí Gumi rí láyé mi, èmi kọ́ ni wọ́n mà rí níbi ètò tí Gumi máa ṣe ní yunifásitì Ìbàdàn. Èmi gan mo máa ń bá wọn bú Gumi lọ́pọ̀ ìgbà ni mo máa ń béèrè pé kí ló dé tíjọba àpapọ̀ kò ṣe mú un. Èmi kọ́ ni mo gbé Gumi wá sí yunifásitì Ìbàdàn, èmi sì kọ́ ni wọ́n mọ̀ rí nínú fọ́tò tí wọ́n mọ̀ yà níbẹ̀. Ẹni yẹn dé fìlà bíi tèmi ni, èmi kọ́ o. Gumi gan kọ́ ló wà nínú fọ́tò yẹn. Ọjọ́ tí Gumi wá sí UI èmi ò sí níbẹ̀, iléeṣẹ́ wa ló wà níbẹ̀. Báwo làwọn èèyàn ṣe wá ń sọ wípé èmi ni mo gbé wá sí yunifásitì Ìbàdàn? Ẹni káwọn tó bá ń sọ pé mo mọ Gumi kó mú ẹ̀rí wá, torí mi ò ní gbà. Mo máa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní kí n má dáhùn, kí n má sọ̀rọ̀ nítorí àwọn ọmọ mi. Ó ní mo ṣe jáde láti sọ̀rọ̀ yìí kí wọ́n lè rìn láwùjọ, kó má bàa di wípé tí wọ́n bá ti dárúkọ mi wọ́n ó máa sọ wípé ọmọ báńdíìtì tàbí ká máa sọ pé ọmọ ọ̀rẹ́ báńdíìtì. Oríyọmí sọ wípé ìjọba ìpínlẹ̀ àti yunifásitì Ìbàdàn tí Gumi wá wọ́n mọ̀ wípé Gumi máa ń bọ̀. Ó ní Gumi tó jẹ́ pé ọlọ́pàá ìjọba ló sọ dé Ìbàdàn tí wọn kò sì bú u, tó jẹ́ òun ni àwọn èèyàn wá ń fi ẹ̀sùn kàn báyìí. Oríyọmí Hamzat ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́run bá yóò wá ẹ̀mí àti ń rí, àmín.